wọ́n máa ń ṣe wáàsí lójoojúmọ́ ìyẹn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ọjọ́ta ìyẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Alhaji Amao No. 2 ẹwọ́ bí Ògùdù road níbẹ̀ yẹn wà. Nígbà tó di ọjọ́ kan a wà ní Central Mosque lọ́jọ́ta ní Kazeem Street, àwa àtàwọn council of imam lájọ wà, àwọn alápapọ̀ imam kálukú wa máa ń dára wa lẹ́kọ̀ọ́. Ibi tọ́rọ̀ nǹkan ti gbà wọlé sí mi láàrin o kí wa náà gbọ́. Ẹnìkan wá dìde láàrin àwọn àfáà wa tájọ ń dára wa lẹ́kọ̀ọ́. Ó wá ní ànábì ní pé bí a bá pè wọn àsùbá tí òjò bá ń rọ̀ ọkà àdìsí jáde níjọ́ náà lọ́hùn. Ó wá ní ànábì ní ká sọ pé sallu fi buyutikum lẹ́yìn ìgbà tí èèyàn bá pè wọn àsùbá tán as-salatu khayrun minan nawmi tí a bá sallu fi buyutikum sallu fi buyutikum kúnyàn wílẹ̀ mẹ́ta. Ibẹ̀ ni èmi ti ń sọ bọ̀ díẹ̀díẹ̀ kí bí báyà èmi náà kásà déédéé sọ pé báyà kíní yìí àwọn òsèmá kíní kan wọ́n á dìde láàrin wọn. Wọ́n á ní ẹ má bínú títa bá pèrò tán pẹ̀lú òbí tí ń rọrùn lazan ló pèrò táwọn. Ibà lè sọ lédè Yorùbá kò ní ìdíkà lè sọ pé sọ̀rọ̀ lùfíwèé tó kan. Ibà lè sọ lédè Yorùbá pé ẹ kírun lé yín o ẹ kírun lé yín o ẹ kírun lé yín o ní sábà bí òjò tí ń rọ̀ nítorí pé Ọlọ́run ò fẹ́ ìnira fún ẹnì kankan. Gẹ́gẹ́ bí tálù Kùránì náà gbé yuridullahu bikumul yusra wala yuridullahu bikumul usra. Afa Adam pé rárá o a gbọ́dọ̀ kọ́kọ́ sọ èdè Lárúbáwá náà ní ká má ṣe èdè Yorùbá o àmọ́ èdè Lárúbáwá tó jẹ́ bí ànábì o a gbọ́dọ̀ kọ́kọ́ sọ náà gẹ́gẹ́ bí májẹ̀mú. Mo ní májẹ̀mú tani ó ní májẹ̀mú Ọlọ́run ìwọ ó ní kí n má pèrè òun tó tó bá ma afáfá gbẹnu gbogbo wa. Ibẹ̀ mo ti dìde bẹ́ẹ̀ dákun ẹ̀yìn àgbàlagbà bàbá olórí láti di bẹ́ẹ̀ lọ́dún náà ajé tí mo bí bẹ́ẹ̀ bàbá ti wà lẹ́yìn of 80+ nígbà yẹn. Ẹ má bínú bàbá ìwọ́n tá à ń kí yìí gan èdè ìran wo ni wọ́n lédè èdè Lárúbáwá èdè Ànábì Muhammad. Mo ní ẹgbẹ́ ní ìtumọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló dé tá a máa kí irun lédè Yorùbá ẹgbẹ́ lọ́la sí wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló dé tá a máa wí lédè Yorùbá wọ́n ní láíláí àgbọ̀dọ̀ wílé. Mo ní tá a bá wá wí lédè tá a bá kí irun lédè Yorùbá ńkọ́. Afábíláì sọ̀rọ̀ níjọ́ náà ó ní tá a bá kí lédè Yorùbá Ọlọ́run ò ní gbà. Ibẹ̀ ni mo ti bú ẹkún láàrin wọn. Ọlọ́run ò ní gbà wọ́n ní bẹ́ẹ̀ ni ọsọ ni àbọ̀jáde lẹ́nu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yìn àgbàlagbà àwùjọ council of imam wà yìí ẹ̀yin ìmáàmù yìí àfáàtà ẹ̀kẹ́ olóṣìṣẹ́ ayé àni tó wà Amẹ́ríkà sí mẹ́mẹ́ ẹgbọ́n sí bí wọ́n ti wí nù bàbá olóyè láti fi dáná àfáàtàfi bá a ti bá nù o n tẹ́ tọ́ fún àánú o wọ́n ní Ọlọ́run nígbà ni wọ́n wí o òun náà láti ń tẹ́lẹ̀ o mo ní ta lọ́tọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní bàbá wo ẹkùn ló gbé mi sọ gbólóhùn náà wípé ha ìwọ Ọlọ́run nǹkan ti ṣe ràn mí ìyẹn ní bẹ́ẹ̀ ni ẹ̀yin ìran Ọlọ́run ògbédè ẹ̀ lè fi dé yín sí lọ irú rẹ̀ wọ́n wá wọ̀ yìí Ọlọ́run kí ló dé tó fi ṣe léèké mi. Ìbànújẹ́ ni mo fi kó tíra láàrin wọn mo kú bẹ́ẹ̀ lọ́jọ́ náà ẹkún ni mo bá délé ẹkún tó lágbára nínú ẹ̀mí ẹ̀kọ́ tọ́ ní ká máa sọ fún àwọn ojú ọ̀tọ̀ ní ká sọ fún ẹ̀mí omi bọ́ lójú mi mo ti sọ fún ẹ̀mí jọ́nà. Nígbà tí mo délé ibẹ̀ ni mo ti ń bẹ Ọlọ́run pé ìwọ Olódùmarè ìwọ Ọlọ́run ṣé lóòótọ́ ṣé Muhammad sáwọn sáwà náà nílẹ̀ Yorùbá tó báyìí pé ọ̀rọ̀ láti wá lẹ́yìn Yorùbá mo fẹ́ bá Muhammad sọ̀rọ̀ mo fẹ́ kó fún mi láǹfààní láti bá ànábì sọ̀rọ̀ mo fẹ́ gbóhùn rẹ̀ mo sì fẹ́ rí kí n bí wọ́n lè pé sẹ́yìn lẹ sọ pé Ọlọ́run ní ká máa lo èdè tiwa mọ́ èdè tí ní Ọlọ́run ní ká máa lò. Ohun tí mo sùn níjọ́ náà èyí tí mo rí rè ìrìn àjò mi bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nígbà mo yan náfìlà kan kódà èyí tí mo ń ká ìlú náfìlà mo sáà tó mo yan náfìlà orí náfìlà ni mo sùn lọ sígbà tí mo rúkú tàbí àbígbà tí mo forí kalẹ̀. Ibẹ̀ mo ti pàdé arákùnrin kan àgbàlagbà ni ó dé fìlà abetí ajá ó sì wọ aṣọ funfun àwọn aṣọ dànsíkí táwọn àgbàlagbà máa wọ̀ nílẹ̀ Yorùbá ó ní mo rí arákùnrin ọ̀hún àwa àjọ wà lórí ilẹ̀ funfun ó pè mí lóko mi kò pè mí ní sáàsì tójú ọkọ tí wọ́n ń pè mí Adétúnjí ló pè mí ó ní Adétúnjí wò mí dáadáa mo ní ẹ dákun ibi wo tí olóyún náà lọ́nà mo ní Ànábì Muhammad ni mo wá ó lé mi náà ni àmọ́ ọkọ tí wọ́n jẹ́ nínú ìran yín ó ní Ọ̀rúnmìlà Muhammad kan dá akọ fún yín òjíṣẹ́ yàrá ìran àwọn Lárúbáwá ni Adétúnjí o ìran Yorùbá ń bẹ nínú ìgbèkùn tó ní agbára wọn ò sún yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ wọn ò sún yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ wọ́n ti sún ìran ọmọ Yorùbá ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sínú ọpọlọ yín ni wọ́n dé ẹ̀yin náà wà ní ọpọlọ àwọn àrọ́mọdọ́mọ yín fún ìran oníran. Adétúnjí o lọ bí àwọn àgbàlagbà léèrè nínú ìran Yorùbá ìran tí olóòtú ẹnì kan bá ilé wọbẹ̀ tó bá sọ fún wa pé wọn ò lọ́lọ́run á jẹ́ pé kò sókọ̀ kàkà tí wọ́n fún Ọlọ́run wọn òjíṣẹ́ wọn ò sì ní dìde àti nínú ìran wọn wọn ò ti mú ní orúkọ òjíṣẹ́ yóò fún wọn lórúkọ nínú ìran wọn. Lọ́ọ́ bí ìran ọmọ Yorùbá léèrè tó bá jẹ́ ọmọ Yorùbá wípé ta ló jẹ́ kí wọ́n mọ Olódùmarè ṣé Muhammad Lárúbáwá ni àbí Jésù ọmọ Ísírẹ́lì tó bá ti fún ọ lẹ́sìn kò sẹ́sì kankan tẹ́nì kankan ní fún ọjọ́ pé wọ́n mọ̀ dorí kodò lọ.
sẹ́bọ̀ wá láwọn aláwo ni sọ fún wọn wípé sáwọn aláwo ni wọ́n sọ ọkọ ni àbí olójìṣẹ́ tó Olódùmarè rán sí ìran Yorùbá gángan ó lé mi ní Ọ̀rúnmìlà kìí sì ṣe mí nìkan ara àwa tó Olódùmarè jọrán òun ni Ṣàngó Ògún Ọbàtálá Ọya ọ̀ka gbogbo wọn gẹ́gẹ́ bí àwọn olè ó ní tán pè lórí ṣàfihàn Ọlọ́run ó ní ẹni òrìṣà dání jẹ́ òrìṣà olójìṣẹ́ la jẹ́ ó ní kálukú ló sì ní ìlànà tá à ń gbà sí Olódùmarè nílànà wọn ó lé ìran kan ò ní wà ká má sí lọ́hùn tí wọ́n fẹ́ sí lọ́hùn wọ́n gbọ́dọ̀ sí ní ìlànà tó Olódùmarè gbà dá wọn ọ̀rọ̀ pọ̀ nínú ìrìn àjò náà nígbà tí mo lajú mo lọ sí wáàsí àmọ́ ìrìn wáàsí ṣe bí mo ti máa ń ṣe tẹ́lẹ̀ mọ́ nítorí ọ̀tọ̀ ní tí mo máa ń sọ tẹ́lẹ̀ nígbà tí mo gbé wáàsí àwọn tó ń gbé wáàsí mi tẹ́lẹ̀ wò ká kí làbá tó ń sọ yìí mo ní láti máa sọ bí wáàsí mi pé ìran ọmọ Yorùbá ti sọnù Ọlọ́run máa dá wa padà ọ̀rọ̀ mi ò ní kókó má torí tẹ́lẹ̀ tí mo lù ká tíra nítorí kọ́nu tí a ní mò ń tẹ̀lé ó ní mò ń ká àmọ́ mo lè tẹ̀lé gbogbo tá kọ́nu tí a mọ̀ ìwọ̀n jẹ́ ìbànújẹ́ fún wọn padà wọn rí àwọn àrísà tí wọ́n kọ̀ yàwó lẹ́yìn kọ̀ọ̀kan sọ́dọ̀ ọ̀dọ̀ tiwọn ni ìtàn kó sínú ọpọlọ wa rèé ìjọ ni yèmí bẹ̀rẹ̀ sí ìjọ ni mo bẹ̀rẹ̀ sí rí ti gbẹnu Kùránì gángan ìgbẹ̀mọ̀ wọn wò wọn sọ wọn bá pẹ àwọn afáàdà àwọn atájú jáfà máa